ọlọ́jọ́ ìbí ó yá gbéra nílẹ̀ òdìdí ọjọ́ mi lọ ìwèrègbèrè gorí ọ̀lẹ́gẹ̀dẹ̀ já ó dórí igi tó wá di bàbá gbogbo wọn ó yẹ ọ́ ọjọ́ ìbí ẹni yẹ ọ́ kí o pẹ́ láyé. ọjọ́ ìbí rẹ̀ dùn ó lóyìn o ọjọ́ ìbí rẹ̀ dùn ó lóyìn o gbogbo wa pátá kájọ rí bá ti ṣe tó bá dọdún tó ń bọ̀ ká tó bá yọ o ọjọ́ ìbí rẹ̀ dùn ó lóyìn o ọjọ́ ìbí rẹ̀ dùn ó lóyìn o ọjọ́ ìbí rẹ̀ dùn ó lóyìn o gbogbo wa pátá kájọ rí bá ti ṣe tó bá dọdún tó ń bọ̀ ká tó bá yọ ọjọ́ ìbí rẹ̀ dùn ó lóyìn o. ó wí pé lọ́jọ́ ìbí máa bọ̀ wá jíjó ayọ̀ ọlọ́jọ́ ìbí máa bọ̀ wá náwó ayọ̀ ọlọ́jọ́ ìbí máa bọ̀ wá jíjó ayọ̀ ọlọ́jọ́ ìbí máa bọ̀ wá jíjó ayọ̀ gbogbo wa pátá kájọ rí bá ti ṣe tó bá dọdún tó ń bọ̀ ká tó bá yọ ọlọ́jọ́ ìbí máa bọ̀ wá jíjó ayọ̀ ọjọ́ ìbí rẹ̀ dùn ó lóyìn o ọjọ́ ìbí rẹ̀ dùn ó lóyìn o gbogbo wa pátá kájọ rí bá ti ṣe tó bá dọdún tó ń bọ̀ ká tó bá yọ ọjọ́ ìbí rẹ̀ dùn ó lóyìn o. ẹ bá mi ká aládùn ní o. Maria ọlọ́run jẹ́ dá lọ ó sì gbéra lẹ̀ òdìdí ọdún ẹ lóde ṣe ni o máa dúpẹ́ lọ́wọ́ adánimọ̀ gbàgbé ẹni àdùnní o ọmọ màmá mi adétọ́lá ọmọ samuel odùsanwó máa dúpẹ́ lọ́wọ́ adánimọ̀ gbàgbé ẹni ọba tó jẹ́ òtún lékún lọ́dún kó o mọ̀ pẹ̀lẹ́ ìṣòpin lágbára ọlọ́run ọba mùmí àràmọ́kẹ́ ọkú ọdún ó kú àṣeyẹ màmá ìní olúwa màmá ilẹ̀lì máa dá gọ̀jọ̀gọ̀jọ̀gọ̀jọ̀ kórìjọ́ ọpẹ́ láyé kọ́ má fẹ́rẹ̀ ìṣòpin lágbára ọlọ́run ọba. lọ́mọdé ọmọ pápá mo tún ti dédé ní mo wá kó lóríire kó kú oríire bí ọjọ́ ńlá ló wọlé o ọjọ́ ńlá ọjọ́ aláyọ̀mọ́ ló kúkú jẹ́ ọmọdé ilé wọn bá ọyọ̀ kó kú oríire àgbààgbà ilé wọn bá ọyọ̀ kó kú oríire máa gbọ́ mi ọdún ní o Maria ọlọ́run jẹ́ dá lọ wọ́n pé ìgbà ọdún tó rí ní pé ọdún kan máa ló kúkú jẹ́ ẹja ń sọ́jọ́ bíi tiẹ̀ nínú omi ni ẹran ń ṣe tiẹ̀ nínú igbó ẹyẹ ń ṣe tiẹ̀ lójú ọ̀run ni Maria nínú owó nínú ọlá àìkú díje bàjẹ́ ọ̀rọ̀ ọba ògbé títí ayérayé o. ọlọ́run jẹ́ dá lọ́mọ gbóhùn lẹ́nu mi bí mo ṣe mi wí. ìyá mi Bùkáyọ̀ mo rọ́mọkẹ́ aya Adéníyì Bùráímà wọ́n mọ̀ rírì rẹ̀ gidigidi náà bí pé ọdọọdún là ń rọ́gbọ́ wọn fi ọdọọdún là ń rọmọ òbí lórí àtẹ ọdọọdún là ń ra Haúsá ó dá mi lójú pé tó bá dọdún tí ń bọ̀ wá ká tún jọ kójú sọdún rẹ ni máa gbọ́ ìyá ẹni olúwa máa gbóhùn lẹ́nu mi bí mo ṣe mi wí pa sọ́dún ayọ̀ ní tiẹ̀ o. èkó ló lókun lọ sà. àwa ló lókun. èkó ló lókun lọ sà o. àwa ló lókun.
làgbàlúgbò mi ilé ọmọ agbówó agbótẹ̀ ìjòyè ọmọ akẹ́nu gbò kẹrù ó bọ̀ ọ̀nà ọmọ sámọ ní póríkì ẹsẹ̀ àdùnní o ẹ̀yin lọ máa ṣàlẹ̀ jẹjẹ bí ẹni tí òróbìnrin rí bí ogún bí ọgbọ̀n ayábẹ́lẹ̀ bàbá tó bí yín lọ́mọ kankan apáńpá bó bá rẹ̀ bẹ̀ ó mọ̀ ṣàfihàn. orí ọlọ́run jẹ́dá ló máa gbọ́ ọmọ òṣòro ságẹmọ máa gbóhùn mi ọmọ alẹ́gẹmọ mẹ́rìndínlógún ọmọ mẹ́mú mẹ́fún ni máa gbọ́ tí wọ́n ń kiri bàbá tó bí yín lọ́mọ nílé yín. orí onílò oníjẹ wọn pẹ́ ní abẹ́ lọ́wọ́ ẹ máa gbọ́ bí n bá fogún ọdún kìyọ́ oríkì bàbá rẹ̀ ò lè parun ọmọ ẹlúkú mẹ́dẹ́mẹ́dẹ́ o ọmọ ajífẹ́ pẹ́sẹ̀rẹ́ o ọmọ ìmọ̀lẹ́ ọmọ abẹ́lẹ̀ jà máa gbọ́ bí mo ṣe mi wí oríire oníburú lálẹ́ onírúgbé sọnù bí ó ṣe bí ọmọ ó yá nílé màmá rẹ̀ kó wá gbọ́ a kì í lórí kí bàbá ká má ní tìdílé yàwó dá mi lójú ọmọ yín àkọ́kọ́ olókè méjì takọtabo máa gbọ́ mi ọ̀kan kí mi gbé mi ọ̀kan kí mi sọ mi ẹ̀kẹta kí mi káàbọ̀ ẹkí mọ̀gún ara alágbẹ̀dẹ ọmọ awúkọ gbìnrín bí èrè ìbọn máa bójú kùkiri lọ́nà tìrè ìrè ló ti ń bọ̀ ló bá wá rọ̀pọ̀ fún mi wá fínà iná ń bẹ lẹ́nu alágbẹ̀dẹ máa gbọ́ mi ọmọ ajíṣẹ́ bí ọba ní ìrè ní mo gún ni mo kó bẹ̀rẹ̀ fún lọ́wọ́. Adúnní o mo rọ́mọ kẹ́ ló ní àwa ṣe lè yí fún ọ àfijú nọ́ọ̀sì tó mọ òye ní kórìíjà ọpẹ́ láyé kò sí bá ọ ṣe lè pẹ́lẹ́ ayé tó onímọ̀sá èèyàn ọmọ lágbára ọlọ́run ọba kó o gbó kó o tọ́ kó o tágbàlagbà á ṣe ìgbà ọdún kan máa ní fún ọ. Adúnní sọdún ayọ̀ ara ire ló fi ṣe. Adúnní sọdún ayọ̀ ara ire ló fi